Fún dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń gbà á lérò láti yá owó kan tó ń lọ bíi tírílíọ̀nù 13 náírà lójúnà láti lè fi ṣùgbà ètò ìṣúná owó ọdún 2025 gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí lánàá tí í ṣe ọjọ́rú Wednesday ní bàbá òun gbéra pa láti lọ rèé tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọdún 2025 níwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì níbi ìjókòó alásopọ̀ èyí tó wáyé lásìkò tí Tinubu tó lọ láti lọ rèé jẹ́ kí gbogbo àwọn aṣòfin tòǹtọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ ohun tó ń bẹ nínú àpò àpamọ́wọ́ èyí tí ààrẹ Tinubu gbé sábíà bíi báàgì alájọ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún ní bàbá ti bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀. Wọ́n ní ìpínrẹ̀ láàrin ọmọ ọlọ́fà kan gbọ́ òdọ́jọ́ kan lọ ní o ní Tinubu fi gbogbo ọ̀rọ̀ ọ̀hún ṣe èyí tí wọ́n gé lẹ́kìrí láti lè yànnàná rẹ̀ kí wọ́n sì yọ gbogbo ọ̀rọ̀ ọ̀hún sílẹ̀ létòlétò níwájú àwọn aṣòfin ọ̀hún èyí tí oníkálukú wọn pàtẹ́wọ́ pẹ̀lú oríyìn èyí tí wọ́n gbé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbésẹ̀ àti ọ̀rọ̀ ìṣúná owó ọ̀hún. Lára àwọn nǹkan tí ààrẹ gbà lérò láti yá tírílíọ̀nù 13 náírà òun ni wípé lẹ́ka ètò ààbò, wọ́n ní àwọn yóò rí dájú wípé ohun gbogbo ó lọ nírọ̀rùn lẹ́ka ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n ní wọn yóò lò tó mílíọ̀nù 4.9 náírà. Bákan náà wọ́n ní àwọn ó tún ná owó kan èyí tó ń lọ bíi tírílíọ̀nù 4.6 náírà fún èyí hùn àkànṣe iṣẹ́ òpópónà márosẹ̀ láti Èkó lọ sí Calabar àti láti Sokoto lọ sílùú Àgbádárìgì ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ní iṣẹ́ náà yóò máa lọ ní sẹ́lẹ́nsẹ̀. Bákan náà ni ààrẹ Tinubu tẹ̀síwájú, ó ní lábala ètò ẹ̀kọ́ àwọn yóò lò tó tírílíọ̀nù 3.5 náírà èyí tí wọ́n yóò fi ṣùgbà ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kí ètò ẹ̀kọ́ kó lè mú yẹ̀sì àti dáadáa síwájú sí. Bákan náà ni ààrẹ Tinubu ní lẹ́ka ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà àwọn yóò lò tó tírílíọ̀nù 2.4 náírà léléyìí tí wọ́n fi ṣùgbà ètò ìlera ní orílẹ̀-èdè yìí kí nǹkan kó lè tún máa dáa sí láwọn ilé ìwòsàn gbogbo àti ní ẹ̀ka ètò tó ní ṣe pẹ̀lú ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Tinubu bó ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin lánàá nílùú Àbújá. Bákan náà ni ìròyìn ti jáde, àwọn ẹgbẹ́ alátakò kan rèé tòun ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ti ń fa àwọn ọ̀rọ̀ kan mọ́ra wọn lọ́rọ̀ wípé lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu nǹkan ò fara rọmọ́ púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wà nínú ìrora àìríjẹ àìrímu. Wọ́n ní ẹlòmíì gan ó ti di ẹni tí onílé rẹ̀ ti lé jáde kúrò nínú ilé látàrí àìrówó ilé san àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá àti àwọn ìrora tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń daṣọ́ bò lára wọn tí wọ́n lè ké síta látara àtúntò ètò ìṣèjọba èyí tí ààrẹ Bọ́lá Tinubu gùn lé, tí wọ́n sì ní àtúntò ọ̀hún ó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Delta èyí gómìnà Sheriff èyí tó sọ ọ̀rọ̀ náà wípé ní tòun àtúntò ààrẹ Bọ́lá Tinubu kò láìpa rere kankan lára ọmọ orílẹ̀-èdè bí kò ṣe wípé ìnira ló mú bá wọn, èyí tí àwọn ẹgbẹ́ alátakò bí ẹgbẹ́ òṣèlú PDP àti NNPP èyí tí wọ́n di ọ̀rọ̀ mú bí ògúlùtù ọ̀rọ̀ tí wọ́n sọ lu ìjọba àpapọ̀ lẹ̀ yìí lábẹ́ ààrẹ Tinubu. Wọ́n ní àwọn gómìnà rèé èyí tó súnmọ́ ààrẹ ni wọ́n sọ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu tó túmọ̀ sí pé lótìtọ́ àti lódodo nǹkan ò fara rọmọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ èyí tí wọ́n sọ ọ̀rọ̀ náà ní ìjọba àpapọ̀ látẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ọ̀gbẹ́ni Muhammad Idris èyí tóun náà fi èsì ọ̀rọ̀ padà,
ó ní ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Delta Sheriff tó sọ yìí olókù díẹ̀ káàtó. Ó ní ọ̀rọ̀ náà dàbí ìgbà yìí wọ́n mú ẹyin tútù tó jù lu kábíyèsí níwájú àtàrí orí rẹ̀ ni o, èyí tó lè dá wàhálà ohun rògbòdìyàn sílẹ̀. Ó ní alákòóso ọ̀hún Idris ní láti ọdún 2025 èyí tó ń bọ̀ lọ́nà yìí tá a fi ara rí tá máa fi ara yọ̀wọ̀. Ó ló fi òun fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ mùkúntùn ìgbádùn aláìlópin nínú àtúntò ètò ìṣèjọba Bọ́lá Tinubu lórí àwọn ìlànà àti ìgbésẹ̀ tó ti wà nílẹ̀ èyí tí wọn yóò ṣílẹ̀kùn rẹ̀ gbagada sílẹ̀ tí ó bá fi di ọdún 2025. Ó ló dáhùn lójú gbangba wípé ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni ó padà máa sọ̀rọ̀ ìwúrí, ni wọ́n padà máa ṣe àdúrà fún ààrẹ Bọ́lá Tinubu lórí àwọn ìgbésẹ̀ yìí tó gbé o. Ó wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn olùgbé ìpínlẹ̀ Delta kí wọ́n bu gómìnà Sheriff láṣọṣo nítorí pé láti ìgbà tí Tinubu ti débẹ̀ òun ló ti ṣe àfikún àwọn owó tó máa ń fún àwọn ìpínlẹ̀ lóṣooṣù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àjẹmọ́nú èyí tó ń tari sí àwọn ìpínlẹ̀ lóṣooṣù. Ó ní kí wọ́n bu gómìnà ọ̀hún so kó ṣàlàyé ibi tó ń kó ti ìpínlẹ̀ rẹ̀ sí, pàápàá jù ìpínlẹ̀ Delta tó jẹ́ ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ èyí tí wọ́n ti ń rí epo rọ̀bì tí wọ́n ti ń bù láti tà á sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọdé sọ ilé nù ó sọ àpò ìyàkọ́? Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, àṣà ohun tó dáa tó sì dùn èyí tó lè mú ọ̀nà àbáyọ bá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ilẹ̀ Yorùbá káàfàtà ni. Wọ̀nyí ní àwọn ọ̀rọ̀ èyí tó ti ẹnu Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá jáde, èyàn Ọ̀gbẹ́ni Gani Adams èyí tó gbé ọ̀rọ̀ náà léde lánàá ti ṣe ọjọ́rú Wednesday níbi ètò ọdún ìṣẹ̀ṣe kan ọdún Ògún bíbọ èyí tó wáyé nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ló ti sọ di mímọ̀ wípé ó jẹ́ ọgbẹ́ ọkàn fún òun tóun bá ń wo bí ìfàsẹ́yìn ṣe ń dé bá ilẹ̀ Yorùbá látàrí wípé a ti jìnnà sí àṣà àti ìṣe. Bákan náà ó ní gbogbo àwọn ohun tó yẹ kí wọ́n máa fún àwọn alálẹ̀ èyí tí wọ́n ti ń fún wọn ní ìgbà wáṣẹ̀ ní ọ̀làjú ló ti gbà kúrò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èyí tí wọ́n ti ń kọ ẹ̀yìn sí gbogbo àwọn òòṣà àti àwọn ìṣẹ̀ǹbáyé ohun bíbọ eléyìí tí wọ́n ti ń bọ ní ìgbà wáṣẹ̀ tó sì mú kí gbogbo nǹkan kó rọrùn fún gbogbo ènìyàn èyí tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. Ọ̀túnba Ìbà Gani Adams èyí tó sọ ọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé omi inú máa ń kan òun ní gbogbo ìgbà tóun bá wo ọjọ́ ọ̀la bí nǹkan ti ń lọ sí ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lápá ilẹ̀ Yorùbá wípé ṣé àṣà àti ìṣe ṣé kò ní kú ni. Ó ní káàtì bí pẹlẹbẹ káàtì mú ọ̀lẹ́jẹ̀ káàtì bí ìṣáná kíyèsí ògùn. Ó ní ìgbà wáṣẹ̀ ó ní eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn sì ń fọhùn dáadáa bí ọmọ ènìyàn látàrí wípé àwọn bàbá yìí wọ́n mú àṣà àti ìṣe lọ́kùnkúndùn. Ó ní gbogbo àwọn òòṣà àti àwọn ohun tó yẹ kí wọ́n bọ lóòrèkóòrè ni wọ́n ń bọ tí gbogbo nǹkan sì fi ń tùbà. Ó ní kò sí ìgbóná kò sí gbọ́nmi somi òtó, bẹ́ẹ̀ sì ni òun làásìgbò náà ó jìnnà réré o. Ó lámọ̀ lásìkò tá a wà yìí ó ní púpọ̀ nínú àwọn èèyàn èyí tí wọ́n bí sínú ìṣẹ̀ṣe ń ló ti kẹ̀yìn sí ibi tí wọ́n bí wọn sí tó ń tẹ̀lé nǹkan èmí káàkiri èyí tó sì jẹ́ wípé nǹkan ọ̀hún ó mú ìfàsẹ́yìn bá ilẹ̀ Yorùbá. Ó wá rọ gbogbo àwọn àgbààgbà àwọn orí adé gbogbo àti àwọn tí wọ́n sì nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe láti mú kinní ọ̀hún lọ́kùnkúndùn. Ó ló dáhùn lójú gbangba wípé bá a bá padà sí ẹsẹ̀ àárọ̀ nípa bíbọ àwọn òòṣà yìí lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, fífún wọn ní nǹkan tí wọ́n ń fẹ́ o. Ó ló dáhùn lójú pé ilẹ̀ Yorùbá yóò máa wà lókè téńté káàkiri orílẹ̀-èdè àgbáńláyé ni. Ó ní ilẹ̀ Yorùbá yóò máa jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ilẹ̀ tí wọ́n yóò máa wo àwòkọ́ṣe àti èdè tó ń ti ẹ̀yà tí wọ́n ó máa wo àwòkọ́ṣe rere lára rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí Ìbà Gani Adams ti sọ̀rọ̀ ọ̀hún nínú gbọ̀ngàn ètò wà ní Ìkòròdú Ìkòròdú Town Hall lásìkò tó ń bá gbogbo àwọn orí adé àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n padà sí ẹsẹ̀ àárọ̀ láti mú àṣà àtìṣe lọ́kùnkúndùn, láti máa súgbà àwọn àṣà àtìṣe. Bákan náà bíbọ gbogbo àwọn ohun tó yẹ kí wọ́n bọ èyí tí yóò máa mu epo tí yóò máa mu omi àti eléyìí tí wọn yóò máa bu ògógóró sí ojú rẹ̀. Ó ló dáhùn lójú o wípé yóò mú ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá pátápátá àti wípé ohun gbogbo ni ó padà sí ìrọ̀rùn tí ara yóò sì tu gbogbo àwọn ọmọ Yorùbá níbikíbi tí wọ́n bá wà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ohun mà ń lò ní
wọ́n ti mú àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ àti agbátẹrù ètò kan èyí tí wọ́n fi sọrí àwọn ọmọ léńjeléńje ní ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó wáyé ní àná ọjọ́rú Wednesday ní ilé ẹ̀kọ́ gíga kan èyí tí wọ́n pè ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún èyí tó wà ní agbègbè Báṣọ̀run Islamic High School èyí tó wà ní Báṣọ̀run ìlú Ìbàdàn lúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n ní lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún kérésì ọ̀hún fún àwọn ọmọ náà níbi tí wọ́n ti ń fún wọn lẹ́bùn làwọn ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní rọ́lura wọn tira wọn èyí tó fà á kí àwọn ọmọ eléyìí tó lé bíi 10 kí wọ́n gbabẹ̀ jẹ́ Ọlọ́run ọba nípè tó sì bomi ọgbẹ́ ọkàn sí ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nílùú Ìbàdàn lánàá ìrònú ó dorí àgbàkodò gómìnà Ṣèyí Mákindé irúfẹ́ nǹkan wọ̀nyí jẹ́ ohun tó burú jáì ó ní àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún ó ní ojú apá kan ni wọ́n fi wò ó wọn ò fi ojú òdì kejì wò ó nípa ètò ààbò àti ìlànà tó ń ti ọ̀nà tí wọ́n yóò gbà láti lè fún àwọn ọmọ ọ̀hún lẹ́bùn tí wọ́n fẹ́ fún wọn kí wọ́n má bàa tira wọn láti ṣubú èyí tó mú ẹ̀mí àwọn ọmọ ọ̀hún tó mú díẹ̀ lọ nínú wọn ó ní àwọn ènìyàn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò náà ni wọ́n ti fi ọwọ́ òfin mú o fún ìwádìí láti lè rí dájú pé ọ̀rọ̀ ọ̀hún ó gba ọ̀nà èyí tó yẹ kó gbà lẹ́ka ètò ìdájọ́ Ṣèyí Mákindé ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó bá gbogbo àwọn ẹbí ọmọ èyí tí wọ́n pàdánù ọmọ wọn níbi ìṣẹ̀lẹ̀ náà ó bá wọn kẹ́dùn ó bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́dùn pẹ̀lú ìlérí wípé wọn yóò tọpinpin ìwádìí ìlànà àti ìgbésẹ̀ tí wọ́n fi gbé ètò ọ̀hún kalẹ̀ èyí tó wáyé ní Báṣọ̀run Islamic High School Ìbáṣọ̀run nílùú Ìbàdàn lánàá Ṣèyí Mákindé wá rọ àwọn òbí láti fọwọ́nù kí wọ́n má ṣe gbé ìgbésẹ̀ èyí tó lè mú ariwo láti máa fà á kájà mú àwọn ènìyàn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò náà lọ́wọ́ o ó ní kí wọ́n fohùn gbogbo dá ìjọba àwọn yóò rí dájú wípé wọ́n tọpinpin ọ̀rọ̀ náà lórí ikú àwọn ọmọ iléèwé ọ̀hún tó kù níbi Christmas fun fair ètò ló wáyé ní Báṣọ̀run High School lánàá nílùú Ìbàdàn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí. Torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn wa gbajúgbajà òǹkọrin ẹ̀mí àti takasúfèé ni Tìmí Dàkólò èyí tó kọ ìyàwó mi olólùfẹ́ mi ó mà sọ ọ̀pọ̀lọpọ̀ ìrírí rẹ̀ lórí ìyàwó rẹ̀ ọ̀hún eléyìí tí Ọlọ́run yàn fún gẹ́gẹ́ bí aya rere lọ́dẹ ọkọ. Tìmí Dàkólò lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló sọ̀rọ̀ ló tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀. Ó ní ọkọ̀ tóun fi ń ṣẹ̀ṣẹ̀ rìn lọ́dún náà lọ́hùn-ún ó ń dójú ti ìyàwó òun tí ṣe Bùsọ́lá lásìkò tí wọ́n sì ń fẹ́ra wọn lọ́nà kó tó di wípé wọ́n di lọ́kọ-láyà tí wọ́n fẹ́ra wọn sílẹ̀. Tìmí Dàkólò ní òun rántí ọdún náà lọ́dún 2007 ó ní ọkọ̀ Pia Picanto kan eléyìí tí wọ́n bu òun níbi ìdíje eré ọpọlọ kan èyí tí wọ́n ṣe èyí tó sì jẹ́ pé òun lòun jáwé olúborí tí wọ́n gbé Picanto ọ̀hún fún òun o lòun fi ń ṣẹ̀ṣẹ̀ rìn káàkiri. Ó ní nígbà náà lọ́hùn-ún nínú ṣọ́ọ̀ṣì èyí tí òun lọ lòun ti rí Bùsọ́lá lára àwọn obìnrin tó rẹwà tóun sì dẹnu ìfẹ́ kọ́. Ó ní lótìtọ́ ó fún òun ní ẹ̀rọ alágbèéká rẹ̀ ó ní ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bóun bá pe Bùsọ́lá kò kí ń gbé aago. Ó ní ọjọ́ kan lòun dẹdẹ rẹ̀ lọ sí agbègbè ibi tó júwe fún òun wípé òun gbé lòun sì bá pàdé ìbéèrè wípé arábìnrin kí ló dé tó ṣe kọ̀ jálẹ̀ láti gbé aago rẹ̀ bí n bá pè ọ́. Ó ní Bùsọ́lá wí fóun wípé aago tóun pè yìí wọ́n ti jí ó sì ti sọnù lọ́wọ́ òun.
ó ní lẹ́yìn ìgbà náà àwọn wá ọ̀nà àbáyọ sí ìgbésẹ̀ náà. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òun á máa gbé Bùsọ́lá lọ ibiṣẹ́, òun á sì lọ máa gbé láti ibiṣẹ́ bó bá ti parí tán. Ó ní lọ́jọ́ kan ló wí wípé bí o ti wá ń fi ọkọ̀ yìí gbé òun, èyí tó jẹ́ ipò ọkọ̀ náà orúkọ àwọn ètò èyí tóun fi jáwé olúborí ló ń bẹ lára rẹ̀. Ó ní a máa sọ wípé ọkọ̀ òun ń dójú tì òun bí Dàkólò bó ṣe wá ń fi ọkọ̀ yẹn gbé. Ó ní kó má wà mọ́ o. Ó lóun sì sọ fún Bùsọ́lá wípé kó fi ọkàn balẹ̀, òun yóò tún gba ọ̀nà àrà láti yọ sí i. Ó ní lẹ́yìn wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ọ̀rọ̀ òun làwọn sọ. Ó ní ṣùgbọ́n ìrìn àjò ìfẹ́ tí ń bẹ láàrin òun pẹ̀lú Bùsọ́lá ó ní kì í ṣe ìrìn àjò ọjọ́ kan. Ó ní látọdún 2007 ọdún 2012 ní Ọlọ́run ọba ló tó fi ẹ̀rín ayọ̀ ló tó fi so ìdílé méjèèjì pọ̀ tí àwọn sì fẹ́ra wọn sílé lọ́kọláya. Ìtọ́lọ́run sì ti fi ọmọ mẹ́ta táwọn lọ́rẹ nínú ìdílé náà gẹ́gẹ́ bí Tìmí Dàkólò bó ti sọ. Ó lẹ́yìn tí ó ní ẹni tí ó bá jẹ oyin inú àpáta ni kò ní wẹnu àké o. Ó ní béèyàn ó bá rí aya rere fẹ́ ì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lásìkò kó tó di wípé obìnrin dáadáa òun ó já mọ́ òun lọ́wọ́. Ó nínú òun dùn, ayọ̀ òun kún láti fi Bùsọ́lá ṣe aya tó sì ti bímọ ayọ̀ fún òun, tóun sì ní ìgbàgbọ́ wípé ọjọ́ ọ̀la wọn yóò tún máa dùn síwájú dáadáa sí gẹ́gẹ́ bí Tìmí Dàkólò bó ti sọ lórí ètò tí wọ́n ti fi ọ̀rọ̀ wa lẹ́nu wò. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa, ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó mọ̀ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.